Gawat wọn kì í fi kú yọ̀yàn gbogbo ẹni ó bá ti lajú bára rẹ̀ láyé yóò kú láyé ńjọ́ kan gbogbo ẹni bá ti lajú bára rẹ̀ láyé yóò kú láyé ńjọ́ kan ọ̀pọ̀lọpọ̀ olórí burúkú wọn bọ́ọ̀dẹ ẹ̀yin olórin ẹ̀yin alùsùn náà sẹ́yìn ikú ni sọmọ tí ikú ṣé ìyàwó ẹ̀yin alùsùn náà ikú ṣé bàbá yín ikú ṣé ìyá yín ikú tọrọ lórí burúkú yín fẹ́ẹ́ fi ìrìn àjò ikú alájà Rukayatu Gawat ẹ fẹ́ ìkẹwọ́ ẹ dojú rẹ̀ kú àwọn olórin ṣé wọn ikú nínú fámìlì tí ni ṣé wọn kú nínú ẹbí yín ṣé wọn kú nínú ìlú yín ṣé wọn kú lágboolé yín àìmọye àwọn ọmọ tí gẹ̀ẹ́tì ti kú dànù àìmọye ìyàwó yín tó ti kú dànù àìmọye bàbá àti ìyá ẹnì kọ̀ọ̀kan yín tó ti kú dànù Abọ́sẹ̀dé àbúrò ní sẹ́yìn kí ló dé orin kíkọ́ wà nù súnà ẹ pàdé mi láago 10 lálẹ́ òní Nigeria time orin kíkọ́ ara ẹ̀sìn ni orin kíkọ́ Kùránì là lè kọrin irú orin tá a lè kọ irú àwọn tí wọ́n lè kọrin ní Kùránì sọ kò sí sẹ́ẹ̀rí àtọ́ ní ká má kọrin. Alájà wa Rukayatu Gawat fi ṣáàtì rọ́díà fi jannati àlìyá kùtùfù àdáníyá àkíbátùlì mú tẹ́kí o àkíbátùlì mú tẹ́kí fi ṣáàtì rọ́díà fi jannati àlìyá kùtùfù àdáníyá. Ẹjọ́ ìrànlọ́wọ́ tá ẹ lè ṣe fún wa ní kẹ́ ẹ máa bá ní sí àpúrógámù kẹ́ẹ̀dẹ̀ bá ní tẹ láìkì ajábìrì wá sí Ahmed Ali Gásálẹ̀ kẹ́ ẹ̀kọ́ máa dùn ọ̀nà òdúdú TV prógámù wa tààrọ̀ yìí àbí ṣe ìrántí àti àdúrà ọjọ́ kẹta Alájà Rukayatu Gawat Ọlọ́run bá ní kẹ́ o Rukayatu Gawat náà ti lọ pàdé bàbá ẹ̀ Ọlọ́run bá ní dé ọmọ rẹ̀ sí bá ní sọ́ọ̀kú ẹ̀ má ṣe fún rẹ̀ lálùbá gbogbo yìí àwọn táǹpìtì nítorí ikú Gawat Ọlọ́run ọjọ́ dúró jìnnà síra wọn àwọn tí wọ́n ròyìn pa àwọn yíyà yẹ Rukayatu Gawat Ọlọ́run tí wọ́n kú gbóná. Kòtòfò àdáníyà. Àkíbátùlì mú tẹ́kì fi ṣáàtì rọ́díyà fi jannati ní àlìyá kùtùfù àdáníyà o. Àkíbátùlì mú tẹ́kì. Ọlọ́wọ́ báni sàlẹ́kùn Rukayatu Gawat o àṣìṣe àtàmọ́sẹ́ rẹ̀ bá ní mójú kú bẹ́ẹ̀. Rukayatu ti dọ́dọ́ lọ́hùn bá ní foríjì Rukayatu sàlẹ́kùn ìkẹ́ Rukayatu fi jannati àlìyá o. Àkíbátùlì mú tẹ́kì fi ṣáàtì rọ́díyà fi jannati àlìyá kòtòfò àdáníyà. Àkíbátùlì mú tẹ́kì fi ṣáàtì rọ́díyà fi jannati àlìyá kùtùfù àdáníyà. Àkíbátùlì mú tẹ́kì fi ṣáàtì rọ́díyà fi jannati àlìyá kòtòfò àdáníyà. Báni kẹ́ Rukayatu Gawat
foríjì Rúkàyàtù Gàwátì ọlọ́run mọ́lù ọmọ ẹ̀ pa banirọ́mọ̀ mẹ́ lójú o fi jannati àlìyá o. Akibatu lil muttaqin sati rodiya fi jannati àlìyá kùtùbù àdáníyà. Akibatu lil muttaqin fi sati rodiya fi jannati àlìyá kùtùbù àdáníyà o. Akibatu lil muttaqin La ilaha illallah. sati rodiya fi jannati àlìyá kùtùbù àdáníyà. Kẹ́nìkan pera rẹ̀ ní mùsùlùmí kọ́dà ròyìn pé ẹ̀dá ẹgbẹ́ ń kú òun wà á máa yọ ń tọ̀hún kẹ́nìkan ní mùsùlùmí lòun kéèyàn dẹ̀kú kó àwọn àpò afẹ́ máa rún tó bí aláìda ẹgbẹ́ pé kèfèrí nírú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí. Ìlànà ẹ̀sìn Islam ọ̀kọ́ wa bẹ́ẹ̀ ìlànà ṣẹ̀ríà ọ̀kọ́ wa bẹ́ẹ̀ kò sínú àṣìṣílẹ̀ àwọn al-Khulafa ar-Rashidin kò sínú ṣíṣí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ta ni. Gbogbo orin ẹ̀dá ìran àfáàtẹ́ bá ti rí tó dàbí irú lẹ́gbàá yìí irú wọn ò ní láti bọ̀ tán dáadáa lẹ́gbàá ò ní pàdé ọlọ́run dáadáa lẹ́gbàá ò ní pàdé ọlọ́run dáadáa ọlọ́run náà pé mo tún ṣe rántí pàfọ́mátì rẹ̀ ọlọ́run ọ̀dàjọ́ tó yí ọ fún ọ ṣé wàá ju sáyé ni. Fala tusaku anfusakum. Alukurani ọ̀rọ̀ ọlọ́gẹ́ ni ẹ mọ̀ ríra yín bí gbà pẹ́ mọ́. Ó wà lùsùnà ta ni já lùsùnà. Ṣé kò fẹ́ jẹ́ gbogbo yẹn papọ̀ ni? Ó wà lùsùnà. Ẹ sọ iṣẹ́ gidi kẹtẹ ẹsẹ̀ ní Islam gan. Tẹ́ ẹ fi ríra yín bí gbà pẹ́ yìí lẹ̀ mọ́. Ẹ sọ ìrere tẹ́ ẹ rìn. Ẹ sọ wárí tẹ́ ẹ wù. Níbo ni Islam ti fàyà tẹ́ ẹ ti rán? Àfi gbogbo bíi tí Islam ti sopọ̀ tẹ́ ẹ ti fàyà. Bẹ́yìn ọba ronú lórí kẹ̀kẹ́ agbésẹ́ baba Rukayat Alhaji wa Gawat agbésẹ́ Gawati nígbà ayé baba inú Islam ṣé kò tó kẹrù ọlọ́wọ́ báyẹn akitiyan Alhaji Gawat nínú Islam àánú Gawati nínú Islam ìkúlọ́wọ́ mọ iye yẹn tí Alhaji Gawati rẹ ní Mọ́kà ni. Níyẹ àwọn tí a gbọ́ owó Alhaji Gawati lọ Mẹ́kà pọ̀ àwọn oníyẹ àìmọye àwọn tí Gawati rán ní sùkú bàbá tó bí Rukayat kó tó kú àìmọye àwọn tó rán sùkú wọn níyẹ. Inú ilé mọ wà mo ń ṣe prógámù lọ ni. Fún mi ṣẹ́jú mẹ́wàá ní ìsinmi àpẹ́ padà. Bàbá tó bí Rukayatu yìí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ń pàfọ́ọ̀mù tí ń ṣe charity fẹ̀lẹ̀ Islam bàbá Rukayatu Gawati yìí ni. Bàbá Rukayatu Gawati yìí ó lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ń ṣe charity tí ń ṣàánú àwọn èèyàn pẹ̀lú dúkìá rẹ̀ àtowó ẹ̀ àtọ́lá ẹ̀. Ọmọ tó lọ wọ́n fi ṣe rẹ̀ mí lẹ́kún torúkọ bàbá yóò fi parẹ́ ó náà dẹ̀ tún dúró lórí ẹsẹ̀ bàbá ẹ̀. àfáàní wàásìbùlì fàtàgùn ní mọ́ni ìsákẹ́ni àmìlà bímọ kẹ́ni ọ̀ṣọ́hù àbú wájàdù Alhaji Rukayatu Gawat ó náà dúró lórí dáadáa tí bàbá rẹ̀ ń ṣe. Gbọ́dọ̀ tóbi jẹ́ mọ́. Ó ní ìsànú Alhaji Rukayatu Gawati ó ní tẹríba ó múra ẹ̀sìn Islam ó ń kọ́fà rẹ̀ sẹ́mi ìpín ọ̀rọ̀ ní ẹ̀kọ́ Ọlọ́run ní máa fi ń ṣàdẹ́wò fún yẹn ni. Tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ olórí burúkú ó ní kò ní ọkọ gidi kò ní yí òní láti bọ̀ tán dáadáa
irú ẹjọ́ tó lọ ń dá sínú ilé Gawati lẹ́gbàá Ọlọ́run dàrú ẹ̀ sínú fámìlì tiẹ̀ náà kọ́ wa mọ bí ṣe rí lára. kọ́ ọmọ bí ṣe rí lára. irú ọmọ ìwà kú ọ̀láyé bẹ́ẹ̀ náà ni ọmọ Amadu Yerima ọmọ wèrè yẹn ó tiẹ̀ tún béèrè lọ́wọ́ àpọ́nlé Alhaji wa Abdul Basit àpọ́nlé ànábì ọmọ Amadu Yerima yẹn béèrè pé Alhaji àpọ́nlé kí la gbé kí la jù nítorí pórí fídíò àpọ́nlé tí ń sun ẹkún ṣẹṣẹ rí alẹ́ yóò lè sunkún tó kù bá kú ni ẹ̀yin alùsùn náà ṣe é ti ya wèrè ni kí ló tẹ̀ ń change Islam báyìí àwọn ò lè gbà fún yín wàláyà lè gbà fún yín gbogbo tó bá gbà lájọ fún ẹ lè dórí ẹ̀sìn Islam kódó gbogbo tó bá ló ń fẹ́ mú tuntun kan wá ó tó fẹ́ ya wèrè ni wèrè lẹ́mú wà. ṣé Ibrahim anigilaja mi rìn wáyé sí mi ní wọ́n ti lẹ́lẹ́ torí náà ẹjọ́ gbogbo jẹ̀mọ́ yìí náà ẹ dúró láti wà pẹ̀lú wa ẹ má bá ní sí à program yìí. abẹ́ ṣe fìdáù fún Alhaja Rukayat Gawat tásì ọjọ́ kẹta ìràwọ̀ àfọ́ bàbá nífà àbúrò ní sẹ́yìn. Al-Qur'ani lọ sọ bẹ́ẹ̀ o tọ́ra tó lè rí ẹ̀yin wèrè ẹ̀yin olórí burúkú kẹnu alùsùnà ẹni wọ́n tó ń ṣàdúrà fún. Suratu Yas ba'da basmala Ar-Rahmanir Rahim inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa asarahum wa kulla shay'in ahsaynahu fi sa'uzu afa. A'udhu billahi minash shaitanir rajim. Masha Allah. Bismillahir rahmanir rahim. Ó ṣe wà fà. Inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa asarahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Olúwa ní àwọn Ọlọ́run náà nínú yìí ni máa tẹ̀ á jí òkú pápákọ̀ ẹ̀ǹdẹ́ wọn náà kí tó bó máa kọ́ dààmú ìtẹ̀yẹ̀ bá ṣe kó tó kú ọ̀ láyé Olúwa náà máa kó àfihàn wá sára wù èyí tí wọ́n bá tó ń ṣe é fún lẹ́yìn tó kú tán Olúwa náà tó kú ẹ̀san rẹ̀ fún wọn kú láṣẹ aṣọ yìí náà fi máa mi mú bí. tọ́lọ́pọ̀lọpọ̀ ìyá àlùsùn náà Al-Qur'ani ò yé ọ̀pọ̀lọpọ̀ àdínsì dùn èyí fún lórí burúkú yín gbé kiri àtàgídí wèrè ìtẹ̀dẹ̀rẹ̀ pa ẹ̀lẹ́ sínú Islam ẹ̀lẹ́rìí ṣe ẹni jálàbí ọ̀dà torí pé ẹ fẹ́ kí gbogbo èèyàn máa bọ̀ níbi rúkìá kí ni jẹ́ jálàbí kí ni túmọ̀ rúkìá sáà máa jẹ́ ewé àtẹ̀gbẹ̀ fún rúkìá sáà máa gbọ́ nǹkan fún rúkìá sáà máa lọ nǹkan fáwọn tẹ́lẹ̀ ń bá ṣe rúkìá sáà bu ọṣẹ fáwọn tẹ́lẹ̀ ń bá ṣe rúkìá ẹ̀yin fẹ́ fẹnu kọ̀ndẹ́mì pé jálàbí ọ̀dà kí ni ìtumọ̀ rúkìá ìtumọ̀ rúkìá ní ọ̀fọ̀ rúkìá ọ̀fọ̀ ní ìtumọ̀ rúkìá ẹ̀yin ni èyí sọ ìrọ̀lẹ́ ń pa ọ̀fọ̀ ní rúkìá ẹ̀ ń kọ̀ndẹ́mù àwọn iléekéwú ńláńlá torí pé ìfẹ́ dá iléekéwú lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ kéwú ẹ̀yìn sáfà òpònú ní. Sanabi gun bàálù sallallahu alaihi wasallam ṣé Muhammad gun bàálù ṣé bẹ́ẹ̀ sí lànàbí gun kí lè wá débi bàálù Sanabi gun mọ́tò bídíà ní mọ́tò kọ̀yẹ́kẹ́ gun mọ́tò Rasulul Karim sallallahu alaihi wasallam kò gun mọ́tò kí lè wá débi mọ́tò rírà kí lè wá débi mọ́tò gígùn àdébùwà Muhammad sallallahu alaihi wasallam sọ gun ọ̀kadà kí lè wá débi ọ̀kadà gígùn torí àtẹnumọ́ bídíà orin kíkọ kìí ṣe bídíà orin kíkọ nígbà ayé àdébùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n kọrin àdébì
ní àwọn tí máa ń forí ṣe wáàsí fún sallallahu alaihi wasallam ànábì ní àwọn tí máa ń forí dùn nínú so ayé yìí fẹ́ bàjẹ́ ni ẹ̀yin lórí burúkú somebody yìí wa qala rasulullah sallallahu alaihi wasallam